Alhaji Atiku Abubakar òun ló léwájú níbi ìwọ́de aláìfẹsẹ̀rinlẹ̀ tí wọ́n ń wọ́de káàkiri bí ẹni tí ò níṣẹ́. Ẹgbẹ́ òṣèlú APC ló ń fọ̀rọ̀ gbá PDP nínú bẹ́ẹ̀. Ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ti bu ẹnu àtẹ́ lu bí olùdíje sípò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú People Democratic Party PDP ìyẹn Alhaji Atiku Abubakar bó ṣe léwájú ìwọ́de tó wáyé lánàá ọjọ́ ajé ọjọ́ keje oṣù kẹta ọdún 2023. Atiku àti àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP ló gbé ìwọ́de kan kalẹ̀ láti fi tako ìsìn ìbò tí wọ́n fi kéde Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí níbi ìdìbò tó kéré kọjá. Nínú àtẹ̀jáde tí ẹgbẹ́ òṣèlú APC fi léde, wọ́n gba Atiku ní ìmọ̀ràn láti lọ wá àwọn agbẹjọ́rò tó dáńtọ́ kí wọ́n sì gbé ẹjọ́ ọ̀hún lọ sí ilé ẹjọ́, yàtọ̀ sí kí wọ́n máa da omi àlàáfíà ìlú láàmú kí wọ́n sì máa wọ́de tí ò fẹsẹ̀ rinlẹ̀ káàkiri. Báyọ̀ Ọ̀nànúgà, agbẹnusọ fún ìpolongo ìbò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú APC, ó ṣàlàyé pé ní ọ̀sẹ̀ tó kọjá nígbà tí Atiku ń bá àwọn akọ̀ròyìn ṣèpàdé, ó sọ fún wọn báyìí wípé òun ó gba ilé ẹjọ́ lọ ni, ṣùgbọ́n ó ṣeni láàánú wípé Atiku Abubakar kò lè dúró lórí ìpinnu rẹ̀ tó sì léwájú níbi ìwọ́de. Ó ní ọ̀rọ̀ náà dàbí wípé igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí ọ̀hún kò ní iṣẹ́ kankan láti ṣe tó sì ń pariwo káàkiri ẹsẹ̀ títì látàrí wípé àwọn ń ṣe ìwọ́de. Ọ̀nànúgà fi kún wípé pẹ̀lú gbogbo ìrírí Alhaji Atiku Abubakar nínú òṣèlú, ó ya ẹgbẹ́ òṣèlú APC lẹ́nu wípé ó lè léwájú àwọn ọmọ PDP láti máa ṣe ìwọ́de èyí tí kò fẹsẹ̀ rinlẹ̀. Wọ́n ṣe ìwọ́de ọ̀hún lọ síwájú olú iléeṣẹ́ àjọ INEC tó wà ní ìlú Àbújá. Ó ní ìwà ọ̀dẹ̀ aláwàdà tí kò sì lè mú àṣeyọrí kankan bá wọn, òun ni wọ́n hu ìwà ọ̀hún. Bọ́lá Tinubu, ẹni tí ìlú ṣẹ̀ṣẹ̀ dìbò yàn, òun gan ni ààrẹ. Ọ̀nànúgà tẹ̀síwájú pé yàtọ̀ sí pé ẹgbẹ́ PDP wọ́n ń fi àkókò wọn ṣòfò, ijó skelewu wọ́n ń jó káàkiri ẹsẹ̀ títì, ṣé eléyìí gan-an ni yóò jẹ́ ọ̀nà àbáyọ fún wọn? Wọn ò mọ ohun tó kàn bí ẹni tí kò níyàwó tó sì fẹ́ bímọ. Kò yẹ kí ẹgbẹ́ òṣèlú PDP kan máa ṣe bí ọmọ kékeré, bí ẹni tí wọ́n gba súùtì lọ́wọ́ wọn. Wọn ò ní kàn ṣe o pẹ̀lú ìwọ́de tí wọ́n ń ṣe káàkiri. Ẹgbẹ́ òṣèlú APC ló nàka àlébù sí wọn bẹ́ẹ̀.